àtọ̀nà ilẹ̀ oòduà yan àtẹ̀nà fún gbogbo ilẹ̀ yorùbá tó tún jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè yìí àti ilẹ̀ yorùbá Olóyè Bode Ìbíyìnká George ó mà ti sọ̀rọ̀ lórí ètò ààbò ilẹ̀ yorùbá tó mẹ́hẹ pàápàá àwọn ọba ńlá mẹ́ta nílẹ̀ yorùbá tí wọ́n fẹ̀mí wọn ṣòfò láàrin ọjọ́ mẹ́rin síra wọn ní ọ̀sẹ̀ tó kọjá yìí ṣe é rántí pé gbogbo ilẹ̀ yorùbá ló ṣì mí tìtì lásìkò yìí tí inú sì ń bí ọ̀pọ̀ ọmọ yorùbá pẹ̀lú bí wọ́n ṣe fi orí adé mẹ́ta wọ́lẹ̀ nínú ọ̀sẹ̀ kan tí wọ́n pa onímọ̀jọ ti ìlú ìmọ̀jọ èkìtì ẹlẹ́sùn ti ìlú ẹ̀sùn èkìtì àti oníkòrò ti ìlú kòrò ní ìpínlẹ̀ kwara nípakúpa láàrin ọjọ́ mẹ́rin síra wọn èyí tí ó fa ariwo ńlá káàkiri gbogbo nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ Olóyè Bode George ó mà jẹ́ kó di mímọ̀ wípé ètò ààbò kọjá ọ̀rọ̀ òṣèlú báyìí o ó ní àfi kí tọ̀sún-tòsì ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba ní àtàlátakò káwọn pawọ́pọ̀ lórí bí àwọn yóò ṣe wá ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò tó ń da nàìjíríà láàmú báyìí nítorí ló ti dójú ẹ̀ báyìí o bẹ́ẹ̀ ló ní àwọn àgbà ní ó ń bọ̀ àwọn làámà dẹ́ẹ̀dẹ́ ó ní àfi kí gbogbo àwọn tètè pawọ́pọ̀ báyìí káwọn dé àwọn dé ètò ààbò nàìjíríà tó ti wá mẹ́ẹ̀ báyìí o. Olóyè Bode George wá tún jẹ́ kó di mímọ̀ fún Tinubu pé ọ̀nà àbáyọ tó fi lè bọ́ nínú ìṣòro nàìjíríà ìyẹn ètò ààbò tó fẹ́ dàrú mọ́ lọ́wọ́ báyìí ó ní kó tètè pe ìpàdé àwọn olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ pàápàá àwọn tó jẹ́ ajagunfẹ̀yìntì èèyàn àwọn bíi olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ajagunfẹ̀yìntì Abdulsalam Abubakar ajagunfẹ̀yìntì Yakubu Gowon àti àwọn míì bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn tó ń dárúkọ yìí ni wọ́n ní ìmọ̀ nínú ètò ààbò ó ní kí gbogbo wọn jọ fikùn lukùn kájọ foríkorí láti sọ ọ̀nà àbáyọ sí ìṣòro nàìjíríà tó sì ní òun mọ̀ dájú pé bí àwọn àgbà náà bí gbogbo wọn bá lè jókòó papọ̀ pàápàá pẹ̀lú ajagunfẹ̀yìntì Theophilus Danjuma náà ó ní òun mọ̀ pé ọ̀nà àbáyọ yóò wà tí ètò ààbò orílẹ̀-èdè tó ti fẹ́ dàrú mọ́ Tinubu lọ́wọ́ tí yóò sì wá tí yóò sì dára padà ìyàn pé ètò ààbò nàìjíríà yóò dára tí gbogbo ẹ̀ yóò padà lójútùú.